ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó ń kírun lọ tí ó wá gbàgbé nǹkan síta, in tó gbàgbé síta yìí ó rántí lórí ìrun bóyá fóònù, yóò lè kúrò lórí ìrun yẹn kó lọ mú àbí ṣe kó mọ bárùn yẹn lọ ni? Kí n tó dáhùn question yẹn, mo fẹ́ ká mọ pàtàkì nǹkankan. Ǹjẹ́ ẹ mọ̀ pé a ní kinní kan tí wọ́n ń pè ní ṣùrútù sọ́lá, gbogbo wa náà la mọ̀. Àwọn conditions tó yẹ pé kírun tó lè jẹ́ tẹ́wọ́gbà nǹkan náà gbọ́dọ̀ wà. Lẹ́yìn náà a ní tá ń pè ní arkanu sọ́lá. Ìyapa inú wà lọ́dọ̀ àwọn àfáà wípé nípa tẹ́bá mú ṣárùtù àbẹ́mú rúkùnù mi gbà mí, àwọn mí ò ní ilé inú ṣárùtù lọ́wọ́ sí. Lápẹẹrẹ ọ̀rọ̀ níyà, àwọn Ṣàfi'í máa ń kà sí rúkùnù. Kí nìdí? Wọ́n ní torí pé ó wà lára àrùn tó bá láníyàn kó kírun mọ́ ní ìsìn wọn ti bàjẹ́ náà nù. Ní tó sì jẹ́ ṣárùtù yẹ kó jẹ́ wípé lẹ́yìn ìgbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò sí lára ma'iyyatul amal, kò sí lára iṣẹ́ gangan. Èso rúkùnù ní lọ́dọ̀ tàwọn kì í ṣe ṣárùtù. Torí pé question tá ń béèrè yìí, mo fẹ́ kẹ́ mọ̀ dí tí mo fi dáhùn mo ṣe dáhùn yìí ló jẹ́ kí n gbé gbà báyìí. Then kó tún lè assist wa lórí àwọn masáìlú míì tó bá jọ ìrun lórí irú question yìí. Ìkan nínú àwọn sàbí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ kírun, ó sì ní ràkúnmí rẹ̀ lọ́wọ́. Tó bá filẹ̀ ràkúnmí ó sálọ, ó wá so mọ́wọ́ ìwọ̀n kírun. Allahu akbar, ràkúnmí fàdí ẹ̀ báyìí. Allahu akbar, sami Allahu liman hamida, rabbana wa lakal Allah, tó ìsálámà. Àwọn kan wá complain pé kí ló dé tó rí bẹ́ẹ̀? Ó wá dá wọn lóhùn. Ìbọ̀. Ànábì ní pé sallallahu alaihi wasallam, idha uqimatis salah. Wọ́n má gbẹ̀rún dúró, fala ta'tuha wa antum tas'aun. Ẹ má wá sí ibi ìrun pé wọ́n rush. Fa'tuha wa antum tamshu. Ẹ má rìn lọ. Alaykum bis sakinati wal waqar. Ẹ rọra máa rìn. Wa ma adraktum minha fasallu. Ìtẹ́ bá náà ní kẹ́kí, wa ma fatakum minha fa'atimmu. Tẹ̀m̀bí. Muhammad ibn Sirin rahimahullah wọ́n ní gbọ́dọ̀ sọ pé fatatni salah. ذكره الإمام البخاري في صحيح كتاب الأذان. فاتتني الصلاة. wọ́n láàmà sọ pé ma adraktu salah. Bukhari wá ní máa pé Muhammad ibn Sirin sọ̀rọ̀ yìí was qawlu nabi asah, because Ànábì sọ pé wa ma fatakum minha fa'atimmu. Wọ́n fẹ́ fi sọ pé ṣe rọ́dù fọ́rọ̀ yẹn, ọ̀rọ̀ fatatni salah òṣèrè mi. Èèyàn lè sọ bẹ́ẹ̀. Muhammad bin Ismail al-Bukhari wọ́n sì ní tafwid nínú Sahih Kitab al-Adhan. Now wọ́n fẹ́ protect kankan níbi sọ́lá nínú gbogbo àrùkán tó bí jù àrùkán lọ, nínú gbogbo ṣùrút tó bí jù ṣùrút lọ. Nínú ṣùrútù sọ́lá èwo ni kí ni akbaru shartin? Alwaqt. Tá a bá fi níyàlẹ̀ lórí ọ̀rọ̀ pé ṣẹ́rùtù ni àbí shartu ni waqt. So tá a bá mú tọ̀hárà shartu ni àbí, tá a bá mú tọ̀hárà àti alwaqt yani an yusalla tusalla fi waqtiha, tá a bá mú méjèèjì, tá a bá tún máa lárí mara wọn, a jù tọ̀hárà lẹ tí ó bá síbi tágbé sí, a jù tọ̀hárà lẹ fún hifadhan ala alwaqt. Ẹni tí wọ́n tì mọ́ tọ́ílẹ̀tì lápẹẹrẹ kò sómi, bóyá sálángá ìjọ́un tí mọ́ yorù, ṣé wà lámọ́ sálángá yẹn? Gáàsì yẹn wọ́n lè convert sí kamila yíwa yẹn. Ṣé àwọn pé bẹ́yẹn dẹ́skíá kò ṣe kírùn, kò sí sómi tí yẹn fi ṣàlọ́lá, ẹ̀gbín sí ń bẹ́ndì èèyàn, wọ́n lè yẹn odò, àwọn olùmẹ̀sìn lè yẹn odò títí tásìkò rẹ̀ bá fẹ́ kọjá yóò kì bẹ́ẹ̀ náà ni tí ó bá sí tó lè fi ṣàlọ́lá. wọ́n ní li hurmatil waqt. Al-Imam an-Nawawi rahimahullahu ta'ala nínú kitabul adhkar wọ́n ní li hurmatil waqt. Àsìkò wọn gbọ́dọ̀ kọjá kí yàtọ̀ kí, because nasu ni pé inna salata
kanat ala al-mu'minina kitaban mawquta. Torí ẹ̀ la fi rí àwọn tó sọ pé tó bá lajú rẹ̀ lẹ́bàá ìtàsíkò ń fi lọ walau sallaha alfa marratin ma qubilat walau sallaha alfa marratin qalu inna salata kanat ala al-mu'minina kitaban. Ara ìbádà rẹ̀ ni pé táìmù yìí mo fẹ́ kẹ́kẹ́ o lè choose tó bá wọ̀. So ó ti ẹ̀jẹ́ pé Ibn al-Bar rahimahullah ni pé tó bá túbá lẹ́yìn ìgbà náà lè kí tí nǹkan bá ṣe tó wá rántí pé àṣùwà náà wọn mọ́ kí àwọn alò ẹ̀rí pé Ànábì ní man nasiya an salati aw tarakaha falyusalliha idha dhakaraha aw tarakaha wọn ni aw nasiya náà wà ń bẹ̀ so yé lọ́wọ́ tàbá tí wá sọ pé ìbádọ́nà lọ wà pé ṣe gbogbo níbi àrùkánù wọn kọ́ èwo ló tóbi jù ní àrùkánù sọ́lá al-khushu' khushu' ni akbar. Kí ni ìdí? Ọlọ́run sọ pé qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashu'un. àfi bí pé kò sí nǹkan míì lórí ìròjú khushu' lọ. Ànábì sọ pé sallallahu alaihi wasallam idha kabbara abdun tẹ́ bá ṣe Allahu akbar aqbala Allahu ilayhi Ọlọ́run bó dojú kọ yẹn títí tó náà fi gbé ojú kò lọ́dọ̀ Ọlọ́run bá tí ó bá gbé kó Ọlọ́run ní gbé ojú kò lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú àlàyé táwọn sálàfù fún ọ̀rọ̀ yẹn. Ara rẹ̀ náà ni pé ìrun tó jẹ́ pé wọ́n fẹ́ ká kí kágbàládá wọn ní tó bá gbérùn dúró a gbọ́dọ̀ sáré kò bá bọ́ ara mọ̀rin náà ni kò bá jẹ́ last raka gúrúgúrú wọ́n ni ká má ṣe bẹ́ẹ̀ wọ́n lára mọ̀rin náà ni fala ta'tuha wa antum tas'awna fa'tuha wa antum tamshun alaykum bis-sakinati wal-waqar. ìwá sí nǹkan ọ̀kan nìkan as-sakina lọ́kàn al-waqar fil jasad. ọkàn yín gbọ́dọ̀ balẹ̀ o bẹ́ẹ̀ náà lára yín. mo ti fẹ́ wọ mọ́ṣáláṣí rí tí mo gbé ẹsẹ̀ ọ̀tún sí ẹnu ọ̀nà báyìí a'udhu billahi al-azim wa biwajhi al-karim wa bisultanihi al-qadim min ash-shaytani ar-rajim bismillahi wa salatu wa salam ala rasulillah allahumma iftah li abwab ẹni tó wà lẹ́yìn last raka ó fẹ́ push mi náà pé kò sí ọgbàgbà sẹ́fì wá sí mọ̀rọ́jà ni ń wò pé kí n mo sì ti ń pè ṣe ń bọ̀ náà mo ti ń rò pé wọlé lásìràkà ló fẹ́ bá èmi fẹ́ bá lásìràkà because kó tó sẹ́tù lórí ìrùn gbogbo nǹkan ti lọ Allahu akbar rẹ gbọ́dọ̀ sẹ́tù compare àrùn méjèèjì síra wọn aina thara mina thuraya compare Allahu akbar sakin al-qalb waqir al-jasad. Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam alaykum bis-sakinati wal-waqar as-sakinatu fil qalbi wal-waqar fil jasad. Ọlọ́run bá sọ débi pé khudhu zinatakum 'inda kulli masjidin. Aṣọ tí yẹn bá if you dress well ó máa ń assist psychology yẹn so tó wá ní ẹ̀ ń lọ mọ́sáàsì lásán ní kẹ́ múra dáadáa. Abdullahi ibn Umar tí ẹrú rẹ̀ bá fẹ́ kírun tó bá wọ aṣọ kẹ́nìkan yóò ní ṣe tí sultan bá pè ọ̀ṣọ́ lè wọ́rọ̀ aṣọ ìlọ yóò wà lọ ayẹ̀ fún khudhu zinatakum inda kulli masjid. Zina lọ́lọ́run bá tó sọ kọ̀kan sọ pé thawb ó ní nínú kéwú tí mo kọ́ lẹ́nu àfáà mi tó ṣe kọ́lọ́run bá ń ṣe wọ́n lẹ́sàn dáadáa ṣe kàbílẹ̀ ìjàbàtà ó ní pé àwọn fòkọ́ àti wọ́n ṣe tẹ̀bú ìbù lórí saturul awra instead akhdhu zina. Saturul awra adínà nìyẹn that's the least akhdhu zina gẹ́gẹ́ ni wọ́n pàṣẹ so that kẹ́yìn kákan wọ́n fi pé wọ́n kàfẹ́ bóra rárá wọ́n kàfẹ́ múra khudhu zinatakum 'inda kulli masjid. Fìlà yẹn wà ń bẹ everything wà ń bẹ ẹni tó máa ń wọ nàlọ́rọ̀ wọ ẹni wọ́n ń ṣe kìíní kan wọ àti ìdá gbogbo ẹ̀ khudhu zinatakum. Torí ẹ̀ ló fi jẹ́ pé ìlú tá a bá ń gbé yóò correct irú tí ń jẹ́ zina lálùbọ̀ ẹ ti rí báyẹn ada ó play role tó dá ń bẹ. Ẹ wá compare àrùn méjèèjì nice perfume nice dress Allahu Akbar compare ẹ̀ sí jákujàku tó sọ́lá combination ìyẹn pẹ̀lú as-sakinatu wal-waqar. Allah nǹkan ńlá ni irú òrùn rẹ̀ Allahu Akbar. So aláàgbà alákọ̀ọ́kọ́ gan mashallah
Ọlọ́run bá tún wá sọ pé fawailun lil musallin alladhina hum an salatihim sahun. Àwọn tó yẹ pé ìrun àkígbàgbéra ni wọ́n máa ń kí. Ìrìnkún tí à ń ná búrẹ́dì lórí ẹ̀ ó sì máa ìta tó ń tàná pé ẹ mọ̀ gbọ́rùn báyìí. Àwọn Hanafiya lè lórí ọ̀rọ̀ khushu débi pé wọ́n tí èèyàn bá ń ṣe tashahud tó bá gbé ọwọ́ pò lórí tán ó ní tán sọ ń parun rẹ̀. Ìyẹn ti tashahud ó wá gbé ọ ìjọ tí mo ti ka masala yẹn ni mo ti kódà kí n mọ́ gba opinion yín ọ̀rọ̀ khushu ilẹ̀ o gbọ́ pò lórí tán àìmọ́ gbígbé. Kódà lára mistake táwọn yẹn máa ń ṣe ni kó fẹ́ sálámà yóò ti gbọ́ pò tán báyìí kó tó wá sí sálámà rárá o wa tahliluha taslim. Ó ṣe wà lórí tahrim ó sálámà tán assalamu alaikum wa rahmatullah tó wá ti ẹ̀ sálámà ọkọ̀ yẹn tó wá gbọ́ pò lórí tán ó sì tún ṣe ó sì tún torí khilaf tó wà ń bí sálámà ẹlẹ́ẹ̀kejì pé eléyìí ni fardu Sunnah ní ìkejì kò tí ẹsìn tó ṣe rán rẹ̀ àmọ́ ó ṣe tashahud tán báyìí ó sì gbọ́ pò lórí ìtàn ẹlòmí ò tún fọwọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ni assalamu is a very big mistake kò dá kéèyàn ṣe bẹ́ẹ̀ o wa tahliluha at-taslim ó sì jẹ́ pé tahrimuha at-takbir ó lè ṣe tó wù ọ́nà ìwọ́n náà ti mọ̀. So khushu wa very 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 important. Now tí èèyàn bá gbàgbé fóònù síta tó wá sí Allahu Akbar bóyá first raka tí ma ń fi tó gbọ́ lẹ́yìn máa tí wọ́n ka Fatiha àtàwà ẹ̀kọ́ ní sayaqulu sufaha'u mina ọ̀nà kíní ẹ̀mí súra yìí gò kílẹ̀ rò pé kó ṣe lórí tí mo sọ yẹn ẹ̀rí kó bẹ́tà fún kó kọ́ ti ràn yẹn kó lọ mú kó wá padà hifadhan ala al-khushu' hifadhan ala al-khushu' qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashu'un. So bó ní ó ṣe rí khushu' bíádá ṣe rí láìláì kò lè rí láìláì. Kódà náà táwọn fòkọ́ wá sọ ní pé téèyàn bá gbé ẹrù ní travel tó bá gbé ẹrù tí ò sí gbé pòmí tó wà ó sì ń bẹ̀rù pé tó bá kọjú síbòmí bóyá wọ́n lè jí nǹkan bẹ̀ kíblà rẹ̀ nù bí tó kọjú sí náà tó ìkẹwọn ìrun rẹ̀ sì tọ́ kẹwù bẹ́ wọ́lọ́run sì ṣàánú wa tó kíblà rẹ̀ nù pé téèyàn bá ní kòkó kàn má lè rọrùn but èèyàn máa ń padà ń kó sí tó rí pé àṣẹ táwọn fòkọ́ à ń sọ lélẹ̀ honestly kò síbi tó lè park sí àfibì ẹ̀ ẹ̀rú dẹ̀ ń bá ọ nílùú náà pé wọ́n ní èèyàn ò lè kírun tán ká mọ́ gbé wọn kíblà rẹ̀ nìyẹn Allahu Akbar wọn lọ́lọ́run ó gbà á. So alladhi ansahu an yaqta'a as-salah ya'khudhu al-jawala yarji' ila salatihi fa yusalli salata al-khashi'a wallahu a'lam.